By November, I'll be 84 years. 84. Mo dẹ̀ lọ roughly be 65 nínú Celestial Church. Mi ò nílé, mi lọ́nà, ọba tó dá yín kò ní jẹ́ kẹ́ dàbí tèmi. Tí n bá fomi òkun ṣèrẹsì ṣe máa jẹ. Ṣúgà 4, iyọ̀ 4, àgbọn 4. Ṣúgà adùn ni. Ṣúgà o. Iyọ̀ adùn ni. Ibi ni mò ń gbé ẹ̀wò atẹ́gùn gbé lọ lánàá. Atẹ́gùn gbélé yín lọ lánàá. Ó gbé lọ lánàá, ó gbé. Àwa wá síbí lé. Ẹlẹ́nu. Pain relief liquid spray or body spray. Sórí kíní tó ń wò yìí, tó bá ti ṣiṣẹ́ agbára tára bá ń ro ẹ́, ìwọ kàn fi síbi tára ti ń ro ẹ́ yẹn, bóyá pa ni, bóyá ẹsẹ̀ ni, wàá rí yàtọ̀. Tí Katsina tí bá fomi òkun ṣe rẹ́sì, ṣé ẹ máa jẹ́? Ó yá bàbá gbọ́pẹ́ wá. Ó yá gbọ́pẹ́ wá. Gbọ́pẹ́ wá. Lórí ètò yìí bá. Ètò yìí pọ́dún 4. Gbọ́pẹ́ wá. Ètò yìí pọ́dún 4 lónìí. Mo wá sí etí òkun láti wá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Gbogbo ìwọ tó ń bá mi dá sétò yóò ní mọ̀ nira láyé ẹ. Nítorí pọ́dún 4 ló la pèsè fáwọn tó ń dá sétò etí òkun la wà yìí kí ìbùkún olókun kó bùkún fún wọn. Katsina ti fẹ́ ṣe ìrẹsì létí òkun, mo fẹ́ fomi òkun ṣe ìrẹsì, mo fẹ́ wò bóyá ó máa ṣe jẹ. Omi òkun la máa fi ṣàn, omi òkun la máa fi sè. Ẹ máa bá mi ká lọ. Ta ló lè fi ṣúgà sẹ́nu? Ta ló lè fi ṣúgà sẹ́nu? Òtútọ́ bí ò lóyún bí ò lárùn. Ajẹ́ kó parọ́. Katsina ti kọjá ilé tó. Ó kọjá ilé tó. Ayé fọwọ́ rán. Ọlọ́run gbà fún ara mi. A máa parọ́. Síbẹ̀ kò fi yín ṣeré. Ẹ gbàdúrò tí ó ẹ ṣe. Màmá tá a rí àpẹẹrẹ ńlá ni o. Ìnádẹ́ ìlàfẹ́yìn náà. Àti ìbẹ̀rẹ̀ ohun tá a fẹ́ ṣe. Ń tẹ fẹ́ ṣe tẹ fẹ́ dáwọ́lé. A yọrí sí rẹ̀ Kábíyèsí. lọ́dọ̀ Ọlọ́run. Kábíyèsí. Kábíyèsí. Ibi ni mò ń gbé ẹ̀wò atẹ́gùn gbé lọ lánàá. Atẹ́gùn gbélé yín lọ Ó lánàá. gbé lọ lánàá, ó gbé. Àwa wá síbí lé. Ẹlẹ́nu. Ètò ti wá pé ọdún 4. Ètò tá à ń ṣe káàkiri àgbáyé ó pé ọdún 4 lénìí. Àwa ní ká wá celebrate ẹ̀ létí òkun. Bá a ṣe kọ́kọ́ dé màmá kan la rí gbàrà. A máa fún yín ní owó kan. Owó yẹn jẹ́ owó èdìdì. Ó sì jẹ́ owó àkànṣe. Ohun tí ò ṣẹlẹ̀ rí kan la fẹ́ ṣe létí òkun lénìí. Àwọn èèyàn máa ń dá sí ètò yìí káàkiri àgbáyé. Àwọn èèyàn máa ń fowó ránṣẹ́ ká fáwọn aláìní, ká fáwọn èèyàn. Ìlú òyìnbó lọ̀pọ̀ wà. Ètò yìí wá pé ọdún 4 lénìí. So yẹn ni bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, màmá máa gba 44,000 naira. 44,000. Torí ètò yìí pé ọdún 4. Ó bẹ̀rẹ̀ lọ́jọ́ 4 oṣù 4. Ètò yẹn wá pọ́dún 4 lénìí. My name is Katsina T. Gbogbo ẹ̀yin alátìlẹyìn, gbogbo ẹ̀yin aláàánú káàkiri àgbáyé. Màmá kan ni mo rí létí òkun yìí o. Màmá yìí ń sọ fún mi pé àná ni atẹ́gùn ṣe ẹ̀ka páànù ilé àwọn lọ. Ètò tá a ṣe káàdì ní Ìṣeun, bàbá kan náà la rí. Ṣé o rántí ohun tí bàbá yẹn sọ? Mi ò sùn mọ́jú, mo lálàá lóru èní, mi ò sùn mọ́jú. Ọlọ́run sọ fún mi pé ọmọ tó ń gbọ́ tí èmi gbà tí ó ń gbọ́dọ̀ mi, àbìlù ilé ọmọ yẹn jẹ́. Gbogbo àwọn tó máa ṣe mí lóore ọ̀n sá fún mi ni. Àná ni mo lè jáde lénìí, ṣe wá rí nǹkan tọ́lọ́run ṣe. Màmá, ẹ̀yin lẹni àkọ́kọ́ tó fẹ́ jẹ orí ọ̀fẹ́ tá a kó wá sí etí òkun lónìí. Pé gbogbo àwọn tó ń bá a dá sí ètò yìí, bó ṣe jẹ́ pé kò sẹ́ni tó mọ̀ dí òkun tó mọ̀ dí ọ̀sà, káyé kó má mọ̀ dí wọn. Ṣé rí ibi táwọn náà bá jókòó sí? Ṣé rí ọ̀pọ̀ àwọn tó ń dá sétò ìlú òyìnbó lọ́wọ́ o? Àwọn kan náà wà Nàìjíríà o. Ṣé mọ̀ pé jẹ́jẹ́ yín lẹ jókòó? Ẹ tèmi mi wá bá yín. Gbogbo àwọn tó ń dá sétò yìí pátá, gbogbo ibi táwọn náà bá wà kóore kó máa bá wọn. Látorí ìyá mi Táíwò Òjìkùtù, àǹtí mi láti Austria, bọ̀dá mi Ṣubúlóyè, MMG, Alájà Tọ́ba, December 3rd celebrant, àǹtí Tèmilọ́lá, wòlíì Prophet Jẹ̀lílì Atúmọ̀lá, etí òkun ni mo wà yìí o, ọ̀rọ̀ yín ò ní dàrú. Bákan náà, Bùkọ́lá Balógun, arábìnrin kan tí Ọlọ́run mọ̀, Seclat, àti gbogbo àwọn olólùfẹ́ ètò Katsina títí lórí Alájà Sekinat Lawal. Báńkó 44,000 yẹn náà ká kó fún màmá. Àwa fi páànù lé màmá wọ̀nyí. Màmá tí mo pàdé létí òkun tán ní atẹ́gùn fẹ́ ilé àwọn lọ. Bí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn, wọ́n á sọ account number wọn àti telephone number wọn.
ìrànlọ́wọ́ tó bá fẹ́ bá mi ṣe fún wọn láti bá mi kanlé wọn àṣe ṣùgbọ́n ìtẹ́mi tèmi ní kèmi ṣe mo ṣe màmá ẹ gbà 440 nìyẹn. gbogbo àwọn tó ń dá sí ètò Olúwa bá mi gbé wọn ga, Olúwa bá mi dúró tì wọ́n, Jehovah tó láyé àti ọ̀run bá mi dúró tì wọ́n. ẹ ní ní ìnira o, ẹ ní tọrọ jẹ o, ẹ ní tọrọ jẹ o, ilé ayé ò ní dẹ́rù bà yín o, ògo yín kò ní wọ mi, ọlá yín kò ní wọ mi. Ọlọ́run alààyè tó ní ilẹ̀ àtẹ̀kùn á máa bùkún yín o. Etí òkun. ẹnìkan tún ra aṣọ obìnrin kan tọ́lọ́ mọ̀ náà pé fún anniversary yẹn cars ẹ máa pín bó ṣe wù yín ẹ gbà. Olúwa daṣọ àṣírí bò yín o, ọ̀nà yín ilé yín arójú ọ̀nà àlà fún yín o, ẹ̀rí jẹ ẹ̀rí mu, ọba tó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ á máa kẹ́ yín o. Tabara àwọn tó bá fẹ́ bá a ránṣẹ́ sí màmá láti bá a kan páànù yìí àtẹnu ọ̀nà àfi ká tún lè màmá yìí ṣe ó nítumọ̀ torí pé mo fẹ́ fomi òkun mo fẹ́ fi ṣèrè sí yàtọ̀ sí páànù yẹn wọ́n máa bá wọn fi sílìn sí náà ó yẹ bá a pa káǹtì yẹn àti tẹlifóònù nọ́mbà. 9060950906 Opay Taiwo Deborah Shoroyo. Okay, tẹlifóònù nọ́mbà ńkọ́? 09060950906. ìyẹn ni pé ńgbà tètò ìtúpọ̀dún 4 màmá kan la wá pàdé létí òkun tó dẹ̀ jẹ́ pé èdìdì lọ̀rọ̀ òkun jẹ́ gbogbo ìwọ tó ń bá mi dá sétò yìí ò ní mọ̀ nira láyé ẹ̀. Ògo wọn á túbọ̀ máa búyọ, ọlá wọn á túbọ̀ máa búyọ, ohun gbogbo tán bá dáwọ́lé a máa yọrí sí rere. ìgbà ọlẹ tí ń gbé bí màmá. Òṣìṣẹ́ Olúwa ni mí, mo ṣiṣẹ́ bíi 60 years tí Celestial ti wà. Mo ṣiṣẹ́ pẹ̀lú Ọ̀ṣọ́fà boldly, mo ṣiṣẹ́ pẹ̀lú Bàdà boldly. Èyí tó parí iṣẹ́ ń bíbá ìmáforíkàn èmi mo tún ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ láì ní àbàwọ́n, ṣùgbọ́n ibi tí mo parí ẹ̀ sí ni. kí ló wáá dé tó jẹ́ pé àwọn tó bá ń ṣètò Ọlọ́run nǹkan kì í lọ bá a ṣe fẹ́. Mi mọ̀ nítorí pé ìdí àkáǹtì ni mo wà tó yẹ kí n kọ́lé. Ìgbà tí Celestial pín mo bá Jésè wò, mo yà sọ́dọ̀ Jésè, mo kúrò ní Kétu nítorí ìran àwọn ẹni tí Ọ̀ṣọ́fà ti anoint ló wá sí Ìtẹ́jú Oṣó. Mo tẹ̀lé wọn gẹ́gẹ́ bí obìnrin. Akọ̀wé ni papa ló ọ̀dẹ̀ mi ló ní kí n máa bá wọn ṣiṣẹ́. Mo dẹ̀ bá ṣiṣẹ́ títí dọjọ́ ikú. Títí gba gbogbo píríọ̀dù Bàdà èmi ló wà lọ́fíìsì ẹ̀. Prophetess Adégbọlá lọ́fíìsì bàbá Bàdà, gbogbo ayé ló mọ̀ mí. bí àbá wa lè mú dùnnú bá màmá yìí á jẹ́ pé a ṣe dáadáa o gbogbo Celestial káàkiri àgbáyé láì ṣe tẹnìkan fi ìyá yìí sí ìyá òun ló bí ẹ wo yí àwọn èèyàn tí ìyá yìí ti bá ṣiṣẹ́ irú màmá yìí ni ò wá nílé kátẹ́gùn tún kálé wọn. Nígbà tí ètò yìí ń bọ̀ láti pé ọdún 4 mo pàdé obìnrin kan tó ti ń dín àkàrà tà tó jẹ́ mùsùlùmí. Ètò yìí gbé lọ stúdíò ṣe rẹ́kọ́ọ̀dù. Ǹjẹ́ ìpè náà ni mò ń fún lónìí sí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mi káàkiri àgbáyé pé mo fẹ́ kẹ́ ẹ bá mi mú dùnnú bá màmá yìí. Èmi ti kó 44,000 naira fún wọn. Account number wọn ló ń wò yẹn. Fi ohun tó o bá ní sàkáǹtì wọn kó o dẹ̀ pé wọ́n kàn ṣàdúrà fún ẹ. Mo fẹ́ fi omi òkun mo fẹ́ fi ṣèrè sí. Prophetess Adégbọlá ó tún múnú mi dùn lẹ́nu. Inú àdùn. Àmín ìyá mi. Inú àdùn. Àmín. Olúwa dúró tì yín. Àmín. Gbogbo yín tẹ́ ní ọwọ́ nínú ètò yìí. Olúwa mú inú yín dùn. More than 65 years. Mo sọ lẹ́nu torí Celestial Church of Christ. Ọmọ ìlú wo ni? Èkìtì ni mí. Èkìtì Ìdó Àjìnàre. Ìdó Èkìtì. Ìdó ilé. Ọmọ Ìdó ilé ni mí o. Ẹnìkan sọ fún mi ó ní kí n padà sílé mu ní mẹ́lẹ́gbẹ́ líbẹ̀ ṣùgbọ́n ẹ̀sùn ni màá lọ kò síbi tí mo fẹ́ sùn sí. Ìyá mi ọ̀rọ̀ yín ti dára èní tún jẹ́ ọjọ́ àpẹẹrẹ o igun 4 káàkiri àgbáyé gbogbo ìwọ tó fẹ́ bá mi ràn ìyá yìí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ò ní mọ̀ nira. Àmín lórúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí fi sí báyìí ẹnìkan fẹ́ fún wọn lówó ń bì ó yá mú tiẹ̀ wá mú wá ẹnìkan fẹ́ fún wọn lówó ń bì ó ti yí òun ọmọ ẹ̀mí ni ó ti yé. Ọ̀nà àlà sí ẹ ọ̀nà àlà fún ẹ ilé àrójú ọ̀nà aráyè ò ní tọrọ jẹ nígbẹ̀yìn ayé ẹ gbogbo tó dáwọ́lé ayọ̀rí sí rere
by November I'll be 84 years. 84. Mo dẹ̀ lọ roughly bí 65 nínú Celestial Kábíyèsí Church. Ọlọ́run. Mi ò nílé, mi lọ́nà, ọba tó dá yín kò ní jẹ́ kẹ́ dàbí tèmi. Hey! Ẹ kọ́lé ẹ ní ọmọ tó máa tọ́jú yín. Jésù Olúwa wa. Mo kọrin kan láàárọ̀ yìí. Ṣẹ̀gàn mi dògo, Ọlọ́run mi ṣẹ̀gàn mi dògo. Ẹ ti kọ́ láàárọ̀ yìí. Mo ti kọ́ láàárọ̀ yìí. Ah, kábíyèsí Ṣẹ̀gàn mi dògo tó rọrùn o, ṣẹ̀gàn mi dògo Ọlọ́run aláàánú. láyé mi. Àwọn onínúure Ṣẹ̀gàn mi dògo, Ọlọ́run mi káyé lè mọ̀ pé wọ́n nìkan ṣoṣo ni mo Tó ní. máa bá mi mú dùnnú má màmá yìí. Ṣẹ̀gàn mi dògo, Ọlọ́run mi ṣẹ̀gàn mi dògo. Èmi ti kó 44,000 fún wọn. Lu abayín ṣe. Má wo tẹ̀sìn. Jésù Olúwa wa. Má wo tẹ̀sìn. Ẹ ṣé. Má wo tẹ̀sìn. Tún rántí pé inú aṣìwánú àwẹ̀. Ó ṣì yan sàká. Gbogbo ohun tí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn láti fi bá mi mú ìdùnnú bá màmá ìbá mi ṣe. Màmá tí mo pàdé létí òkun rèé o. Màmá 84 years. Tí pàànù kálé wọn lánàá. Tèmi dẹ̀ wá bẹ̀ lónìí. Mi ò tí ì change aṣọ tá a fẹ́ lò ó. Mo fẹ́ ṣèrẹsì pẹ̀lú omi òkun. Sórí ìwọ tó ń wètò mo kí ẹ kó rire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi dá káàkiri àgbáyé ẹ̀yin náà ṣe. Ìyá mi, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí fún yín lówó báyìí. Ẹ́? Bẹ́ẹ̀ni. Kí lẹ lẹ́ sọ? Mo sọ fún wọn lánàá pé àánú máa fọhùn. Ẹ sọ fún wọn lánàá. Bẹ́ẹ̀ni, mo ní girama àánú máa fọhùn nítorí bíbá ẹ̀ ti ṣe. Kábíyèsí o. Lọ́jọ́ ogbó ayé ò ní dáwó fún yín jẹun. Mo tóbi, mo ń kàwé. Graduate ni mí, mo lọ lóyìnbó, mo dé. Graduate ni mí. Ṣùgbọ́n Ọlọ́run ní kí n gba iṣẹ́ Olúwa. Mo padà sí Nàìjíríà. Mo ṣiṣẹ́ Olúwa tọkàntọkàn, mi ò jí owó ẹnikẹ́ni. Mi ì jí owó ẹnikẹ́ni o. Kàn ṣe àkáǹtì wọn o. Mo fẹ́ fomi òkun ṣèrẹsì. Ṣó o máa jẹ? Ìtẹ̀wọ̀n ṣúgà lè sọ́wọ́ adùn kò ní tán nílé yìí o. Tíwọ náà ò bá tí ì bá mi dá sí, tó ò bá tí ì bá mi dá sí kò dáa. Ó sì lè fowó ránṣẹ́ kó support mi. Ebi ò ní pa ẹ́. Àwọn ọmọ yìí máa gbowó, ẹ bá mi pray fún gbogbo àwọn. Ó yá gbé ndómì wá, já ndómì yẹn náà. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi dá sétò yẹ ẹ̀ ní mọ̀ nira. Olúwa pèsè fáwọn tó ń dá sétò yìí. Nítorí pọ́dún mẹ́rin Olúwa pèsè fún wọn. Dáàbò bò wọ́n. Etí òkun la wà yìí. Kí ìbùkún olókun kó bùkún fún wọn. Àwọn tó ń dá sétò yìí wọ́n láwọn omi òkun tó yẹ tóbi tó gbogbo nǹkan tó bá wálé ayé wọn Ọlọ́run má yẹ kó ní wọn lára lágbára Ọlọ́run kẹ́lẹ́ lẹ́nu má ṣe ṣe wọn jẹ ká ọ̀fà má ìbà wọn kọ́ wá jẹ má lè kó wọn. Ìbẹ̀rẹ̀ Ọlọ́run máa bùkún fún yín o ẹ máa náwó lórúkọ Jésù gbogbo ẹ̀yin kan wo fídíò yìí Ọlọ́run á ṣe dáadáa fún yín ẹ máa náwó o Ọlọ́run á dára fún yín o ọ̀fà yóò ní bá yín o. Kájí lókun kó máa wá wọn rí o. Kólókun kó máa bùkún fún wọn o. Kájí lókun kó wá wọn rí o. Kó wá wọn rí o. Olókun á bùkún fún yín o ẹ ní kú o ẹ máa dàgbà máa dògbò o. Ọlọ́run máa bùkún fún yín o ẹni tọrọ jẹ o. Omi olókun tó wà ibẹ̀ ajé ló máa wá wọn wá ẹ̀mí gùn ló máa wọn wá wọn máa ní ògo lágbára Jésù ajé máa wá wọn wá. Gbogbo ìwọ tó ń bá mi dá sí ètò yìí lọ́jọ́ ogbó ẹ ò ní di rádaràda. Màmá arúgbó yẹn sọ̀rọ̀ kan. Wọ́n ní arúgbó tiẹ̀ ò ní dàbí tàwọn. Gbogbo ẹ̀yin aláàánú káàkiri àgbáyé ayé ò ní tọrọ owó fún yín o. Mo wá fẹ́ ṣèrẹsì pẹ̀lú omi òkun o. Katsina ti fẹ́ ṣèrẹsì létí òkun pẹ̀lú omi òkun. Àti bí ọ̀sẹ̀ kan mo ti ní Katsina tí also needs money. Fàkáǹtì tèmi náà sí. Tó o bá fẹ́ bless mi ọdún kẹrin rèé tètò ìtì bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ fẹ́ bless èmi náà owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti ṣe náà mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ó yẹ máa gbá ndómì. Gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ máa jẹ́ kó wọn tà tẹkuntẹkun Zuli Jalali wali kirami máa jẹ́ fìnira lóde. Wá gbọ́ màmá kan tó ń kí mi pé ẹ ṣé. Kí la ṣe mà? Ẹ súnmọ́ bí kí lẹ la ṣe. Mo ní ọmọ mi fowó jíṣẹ́. Nínú ọmọ mẹ́jọ tá a kó pọ̀ ọmọ wọn wá fowó jíṣẹ́ àwọn wá dúpẹ́. So ọpẹ́ yẹn lè wá attract mi. Ọpẹ́ lèmi náà wá dá ni mo ṣe wá sí tí òkun lénìí. So wọ́n wá lálàwẹ̀ làwọn. Ẹ kọ́kọ́ gba ráìsì náà. Oúnjẹ àwẹ̀ nìyẹn lórúkọ obìnrin kan tọ́lọ̀ mọ̀. Ẹ tún wá gba aṣọ yìí lórúkọ Seclat. Ètò ìpé ọdún 4 wọ́n wá ra aṣọ 20 ẹgbà. Seclat náà nínú owó tán fún wa 10,000 yín rèé ẹ̀ka. Ẹ máa bá mi ètò ìlópọ́dún 4 tá a wá síbí. Obìnrin tọ́lọ̀ mọ́ Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run máa ṣe inú iṣẹ́ wọn ní agbára tọ́lọ́run ní ọlá oṣù Ramadan táwa yìí ẹni tó daṣọ bò wá ní
ẹni tó daṣọ bù tó fún aláṣọ náà Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́. Seclat Ọlọ́run máa ràn ẹ́ àtowó Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́. Etí òkun ní agbára lọ bí òkun yìí ṣe tóbi tó bẹ́ẹ̀ ni ilé ayé yìí wọ́n máa tó ní agbára ti Ọlọ́run. Agbára ayé yìí ò ní ká wọn ní agbára ti Ọlọ́run. Mo fẹ́ fomi òkun ṣe rẹ́sì. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kó sì má fàdánwò kan yín o. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín. Ó yá bàbá gbọ́pẹ́ wá. Ó yá gbọ́pẹ́ wá. Gbọ́pẹ́ wá. Nítorí pé ọdún mẹ́rin lónìí mo wá sí etí òkun láti wá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Gbogbo ìwọ tó ń bá mi dá sétò yóò ní mọ̀ nira láyé ẹ. Mo wá sí etí òkun lónìí pé ètò yìí pé ọdún mẹ́rin tá a bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń dá sétò yìí káàkiri àgbáyé ẹ̀ ní mọ̀ nira. Aṣọ àṣírí yín ò ní fàya. Èdè tó wà ní òkun ni wípé iye iyọ̀ tó já omi òkun sáyẹ́ntìsì kan ò mọ̀ o. Iye tírélà iyọ̀ tó já omi òkun kò sẹ́nìkan tó lè sọ. Lórúkọ Jésù, oore tí ẹ ò lérò, ìyanu tí ẹ ò lérò, tí ipá ayé kan ò lè kà tó máa ju ìmọ̀ ayé lọ. Gbogbo ẹ̀yin tí ẹ ń support Èso Katsina tí tẹ́ ẹ ń múnú àwọn ènìyàn dùn lórí ètò yìí, lórúkọ Jésù, oore ńlá bẹ́ẹ̀ kó yà lé yín o. Etí òkun ni mo wà lónìí tí mo ti fẹ́ ṣèrẹsì létí òkun pẹ̀lú omi òkun. Ìrẹsì tá a fomi òkun sè ṣó ṣe é jẹ. Iyọ̀ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ ṣèrẹsì inú ilé a ṣẹ̀ máa búyọ sí. Ṣùgbọ́n tá a bá wá lomi òkun tá a fi ṣèrẹsì ṣó máa ṣe é jẹ. Màmá 84 years tó ti ṣiṣẹ́ Ọlọ́run láti bẹ̀rẹ̀. Ẹ wo ohun tó lòun ṣe fún Celestia, ẹ wo ohun tí màmá náà láwọn ṣe, ẹ wo ibi tí màmá wà. Màmá náà ti gbàdúrà kan, wọ́n ní lọ́jọ́ ogbó tiẹ̀ ọ̀rẹ́ ò ní rí bí ìtàwọn. Etí òkun ni mo wà lónìí ọjọ́ 4 nínú oṣù 4 tí ètò yìí pé ọdún 4. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń ràn mí lọ́wọ́ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ ẹ ní dẹni àná. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń ràn mí lọ́wọ́ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ ẹ ní di rádaràda. Lọ́jọ́ alẹ́ yín ebi ò ní pa yín. Katsina ti fẹ́ fomi òkun ṣe rẹ́sì. Alájà Ṣẹ̀kí ṣé ẹ máa jẹ rẹ́sì Katsina tí. Sista Lọlá ṣé ẹ máa jẹ ráìsì Katsina tí. Ìyá mi Táíwò Òjìkùtù. Èjìrẹ́ òyìnlá kí ẹdún jọ bí ọba ọmọ. Ṣé tí n bá fomi òkun ṣe rẹ́sì ṣé ẹ lè jẹ́? Seclat tí Katsina tí bá fomi òkun ṣe rẹ́sì Bùkọ́lá Balógun ṣó máa jẹ́? Bí Katsina tí bá fomi òkun ṣe rẹ́sì ṣó máa jẹ́? Ta ló lè fi ṣúgà sẹ́nu? Ta ló lè fi ṣúgà sẹ́nu? Òtútọ́ bí ò lóyún bí ò lárùn. Katsina tí fẹ́ fomi òkun ṣe rẹ́sì. Mo wá mú ṣúgà 4, iyọ̀ 4, àgbọn 4 mo mú dání. Ṣúgà 4, iyọ̀ 4, àgbọn 4 létí òkun. Ẹ máa bá a ká lọ létí òkun. Katsina ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Alátàndá ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Ṣóyámálé ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Kọ́láwọlé ọmọ Adéjọ́ Òjò tún ti fẹ́ jíṣẹ́. Tá a dá ní wáyé. Omi òkun la máa fi ṣàn. Omi òkun la máa fi sè. Ta ló lè fi ṣúgà sẹ́nu? Ta ló lè fi ṣúgà sẹ́nu? Òtútọ́ bí ò lóyún bí ò lárùn. Ajẹ́ kó parọ́. Katsina ti kọjá ilé tó. Ó kọjá ilé tó. Ayé fọwọ́ rán. Ọlọ́run gbà fún ara mi. Ká má parọ́. Síbẹ̀ kò fi yín ṣeré. Ẹ gbàdúró tí o. Ẹ ṣe. Ó dúpẹ́ ṣe. Ẹ ò ní ṣàṣẹ. Ìbéèrè yìí ni mo ti béèrè lọ́wọ́ ọ̀pọ̀ èèyàn wípé ṣé o ti fomi òkun ṣe rẹ́sì rí? Báwo ló ṣe fẹ́ rí? Mo wá dúpẹ́ bí àwọn tó ti wà létí òkun ti pẹ́ wà ń bí. Tí rẹ́sì náà bá jiná wọ́n máa tọ́ wò. Ṣùgbọ́n ṣáájú kí rẹ́sì náà tó jiná mo fẹ́ lo ṣúgà 4, iyọ̀ 4, àgbọn 4. Àtọ̀ṣẹ́kù wá mi ò fẹ̀yìn lólùfẹ́ wa. Katsina tí ṣúgà ló ṣáàdúrà kẹ́yìn má ṣe táwọ̀ náà. Àtọ̀ṣẹ́kù wá mi ò
àtúnṣekù wa. ṣúgà mẹ́rin iyọ̀ mẹ́rin àgbọn mẹ́rin. Omi òkun jẹ́ omi kan tó jẹ́ bí Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀. Afẹ́fẹ́ tó sì ń fẹ́ létí òkun lágbára. Ọ̀pọ̀ ohun àlùmọ́nì ló wà létí òkun. Sórí yanrìn tó wà létí òkun kì í ṣe yanrìn lásán. Àlùmọ́nì tó wà létí òkun pọ̀. Atẹ́gùn tó wà létí òkun, iṣẹ́ tó ń ṣe lára kì í ṣe kékeré. Látijọ́ tí òkun ti wà, àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ omi ibẹ̀ máa ń dùn ní. Gbogbo ìwọ tó ń dá sétò yìí ní gbogbo ọjọ́ ayé ẹ pátá ò ní mọ̀ nira. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò yìí káàkiri àgbáyé, kí Ọlọ́run wọlá bóun lòun ṣẹ̀dá òkun yìí látijọ́ tó dẹ̀ ti wà kò gbẹ́rí. Bí wọ́n ṣe ń lé òkun tó òkun ò lè gbẹ, ọlá yín ò ní gbẹ. Mo fi ọlá etí òkun yìí tí mo wà lónìí, mo fi ń béèrè oore fẹ́yìn náà. Ìwọ náà máa béèrè ohun tó fẹ́ fúnra ẹ, máa béèrè. Omi yẹn máa kàn mí lára ń sìn, máa béèrè ohun tó fẹ́. Gbogbo ohun tó dàbí kùdìẹ̀kudiẹ nínú ayé Ọlọ́run abẹ́ mu kó máa béèrè, máa béèrè. Ibi tó bá wà ní rí ẹ ti máa bẹ́ẹ̀ máa béèrè. Ìrẹsì yẹn wà lórí iná ó máa tó jiná o. Sórí iyọ̀ mẹ́rin, ṣúgà mẹ́rin àtàgbọn mẹ́rin yẹn, máa béèrè. Bí ire ṣe máa yí ẹ ká ní gbogbo ọjọ́ ayé ẹ rè lágbára Ọlọ́run. Ó pé ọdún mẹ́rin lónìí. Mo ń sọ fẹ́yìn èèyàn náà pé mi náà nídìí sọ́pọ́ọ̀tì. Láti bí ọdún mẹ́rin ló ti rán mi sáwọn èèyàn, rántí èmi náà. Bless èmi náà. Èmi náà nídìí owó. Ìwọ tọ́lọ́run bá fi sí lọ́kàn láti bless mi. Mo dúpẹ́ fẹ́yìn tẹ́ ti ràn mí lọ́wọ́. MMG láti USA ẹ ṣé. Ìyá Táíwò Òjìkùtù ẹ ṣé. Alájà Ṣẹ̀kí ẹ ṣé. Sister Bukola Balógun ẹ ṣé. April 11 celebrant ẹ ṣé. Gbogbo yín ni mo kí ẹ ṣé. Mo dúpẹ́ púpọ̀ lọ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn ètò yìí. Ẹ ṣé gan. Àgbọn yẹn èdìdì ni, ṣúgà yẹn èdìdì ni, iyọ̀ yẹn náà èdìdì ni. Mẹ́rẹ̀ẹ̀rin la gbé wá fólókun. Ṣùgbọ́n ráìsì tá a sè létí òkun, ó máa tó jiná. Ẹ máa bá wa ká lọ. Òun rèé tó tọ́ka sí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àgbọn kan, ṣúgà kan, iyọ̀ kan, àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ ò ní mọ̀ nira. Àgbọn kan, ṣúgà kan àti iyọ̀ kan ní gbogbo ọjọ́ tó máa ń lò láyé ò ní mọ̀ bànújẹ́. Àgbọn kan, ṣúgà kan, iyọ̀ kan, ayé á dùn láàárọ̀, á dùn lọ́sàn-án, á dùn lálẹ́. Èdìdì ní àgbọn, kò sẹ́ni tó yé. Ọlọ́run máa fi ọ̀rẹ́ dà àwọn ọ̀tá ẹ̀ lórí irú ni. Àgbọn kan, ṣúgà kan, iyọ̀ kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí, tẹ́ ń fi owó yín, tẹ́ fi ń ran ìránṣẹ́ yìí lọ́wọ́, tí ẹ múnú àwọn ènìyàn dùn lórí ètò yìí, ọ̀rọ̀ yín á máa dùn létí aráyé, ìṣesí yín kò ní báráyé nú o. Ṣé tí n bá fomi òkun ṣe rẹ́sì, ṣé máa lè jẹ́? Gbogbo àwọn tó ń dá sí ètò yìí ní agbá olókun, òkun ò sí mi o, ọ̀sà ò sí mi o, ayọ̀ wọn kò ní sí mi o. Ní orúkọ Jésù, aláàánú máa wá wọn rí o, aláàánú ò ní padà lẹ́yìn wọn o, ẹni tó láìkún ò ní fún wọn lẹ̀ o, olókun ò ní pa wọn, olókun ò ní gbé wọn lọ o. Òkun ayé kò ní gbé wọn lọ o. Ó ti jiná, mo wá fẹ́ tọ́ wò. Ṣùgbọ́n èmi nìkan kọ́ ni màá tọ́ wò. Àwọn tó wà ìbálẹ̀ ti wà létí òkun. Ibi iná bí wá sí. Ẹ̀yin ńkọ́? Ibi iná bí wá sí. Ṣẹ́yìn ti fi omi òkun ṣe ráìsì rí? Àtẹ́sítẹ̀ rí. Ẹ̀yin ńkọ́? Àṣírí. Ráìsì náà ti jiná báyìí. Àwa fẹ́ tẹ̀sítì ẹ̀. Katsina ti fomi òkun ṣe rẹ́sì o. Ó yẹ tẹ́wọ́. Ẹ má ti jẹ o. Omi òkun mo fi ṣe o. Ẹja tẹ̀sítì ẹ̀. Ìrẹsì tán fomi òkun ṣe kò ṣeé jẹ. Kò sí bí ayé ṣe lè gbé ẹ tó wọn ní rí ẹ mú. Ìrẹsì tá a fomi òkun ṣe kò sónítọ̀hún tó lè jẹ́. Ayé ò ní mú ẹ tọmọtọmọ. Ẹ bá ń gbàdúrà fáwọn tó ń dá sétò yìí. Gbogbo àwọn tó ń dá sétò yìí lọ́kùnrin lóbìnrin ni. Lọ́mọdé lágbà ni. Iná ò ní tán wọ yín o. Ìrẹsì tá a bá fomi òkun ṣe. Kò ṣeé jẹ, kò ṣeé jẹ. Kò ṣeé jẹ rárá. Ìrẹsì tá a bá fomi òkun ṣe. Kò ṣeé jẹ. Kí ló dé? Kò ṣeé jẹ ni.
iyọ̀ ti pọ̀ jù. iyọ̀ ti pọ̀ jù ìyẹn ni pé ìrẹsì tá a bá fomi òkun sè kò ṣeé jẹ. bí ayé bá ṣe wù kó gbé ẹ tó wọn ò ní rí ẹ mú pé bí ẹ̀dá bá ṣe gbìyànjú tó pé wọ́n fẹ́ da ògo ẹnu wọn ò lè rí mú ó ti di omi òkun lónìí tí wọ́n fi ń sè ìrẹsì wọ́n lè fi sè ṣùgbọ́n wọn ò ní lè jẹ ìyẹn ní báyé lè dààmú ẹ bọ̀tán ò ní tiẹ̀ ṣubú ṣé bọ́n ti mú ìrẹsì yẹn ti gbé sórí iná wọ́n ti fi ẹ́ làkàlàkà wọ́n ti fìjì ayé jà ẹ́ ṣùgbọ́n wọn ò ní borí ẹ̀ lágbára ọlọ́run ọba torí pé ìrẹsì tá a bá fomi òkun sè ó dèwọ̀ òkun náà la máa dá padà sí ibẹ̀ náà la máa dá sí àwọn ẹyẹ àṣà jẹ ẹ̀hún tán ní í ṣe ni mò ń ṣe yẹn àgbọn 4 iyọ̀ 4 àti ṣúgà 4 mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ti jẹ́ kí ètò yìí ṣeé ṣe lọ́dún yìí o a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o àgbọn àkọ́kọ́ àgbọn kejì àgbọn kẹta àgbọn kẹrin kí n má gbàgbé pé ní bẹ́ẹ̀dẹ̀ bàbá dọ́là Samco Success lára àwọn bàbá tí wọ́n ń dúró tì mí láti ìgbà tètò yìí ti bẹ̀rẹ̀ láti bí ọdún 4 ni o happy birthday to you Samco Success èní tún lọ́jọ́ bí àmì ọlọ́run àfà ọlọ́run tó máa ṣí mọ́ṣáláṣí tó bá di May 3rd and 5th ẹ máa tó bẹ̀rẹ̀ sí gbọ́npa ìdáadáa lórí ètò wa happy birthday to you àmì ọlọ́run àgbọn 4 ti lọ bẹ̀ ó kù ṣúgà 4 ṣúgà 4 ṣúgà 4 ó wá kù iyọ̀ 4 iyọ̀ àkọ́kọ́ rèé iyọ̀ kejì rèé iyọ̀ kẹta rèé iyọ̀ kẹrin rèé gbogbo ohun rere tí ayé ti gbà lọ́wọ́ ẹ ọlọ́run á gbà padà fún ẹ lẹ́nu ìrẹsì tá a bá fomi òkun sè kò ṣeé jẹ o wọ́n ní ìdálẹ̀ fáwọn ẹyẹ ẹ ṣé gan thank you very much. ta ló lè fi ṣúgà sẹ́nu ta ló lè fi ṣúgà sẹ́nu tó bí ò lóyún bí ò lárùn ajẹ́ kó parọ́ Kasinati kọjá ilé tó ayé fọwọ́rọ́ ọlọ́run gbà fún ara mi a máa parọ́ síbẹ̀ kò fi yín ṣeré ẹ gbàdúrò tí ẹ ṣe ó dúpẹ́ ṣe ẹ ò ní ṣàṣetì onírè tó pọ̀ adùn rẹ̀ pẹ́tẹ́ olólùfẹ́ alátìlẹyìn Kasinati ní tilẹ̀ tó kọ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.